ṣe mí. Bàbá dojú èrè ìbọ̀là àkọ́dé. Wọ́n ṣe máa Olódùmarè ooo. Ọlọ́run ọba ńlá ló jẹ́ kójú mi ṣe é ṣe. Mo ṣe bá gbogbo ládéládé tí ń bẹ níbí. Mo ṣe bá gbogbo lóye lóye. Mo ṣe bá ọkùnrin. Mo ṣe bá obìnrin. Mo ṣe bá ọmọdé. Mo ṣe bá gbọ́lá àgbà ẹjọ́ ojú mi ṣe. Orí adáṣe ní wọn ìbọn ọjọ́ ogun mọ́ èyí ni o. Àlímà mọ́dé sí Ọlọ́run o. Ìyàwó sì gé mọ́dé sí Ọlọ́run. Mọ́dé sí Ọlọ́run. Mọ́dé sí Ọlọ́run ó ká àti lọ. Ọkùnrin abíró ilé ọkọ tó ń mú lọ. Obìnrin abíyè lápò Ọlọ́run ọba lọ́ọ̀dún tó ń lọ. Òní fìbànújẹ́ lọ. Lápò Ọlọ́run ọba Àlímà o. Wọ́n péye mi o. Lè ní dá ọ̀gágára rárá. Jẹ́ bá wọnú lé àwọn bàbá rẹ̀ lọ. Ọ̀yọ́ nílé o. Àwọn jẹ́ kókó wọnú bá láwọn bàbá rẹ̀ lọ. Ọkùnrin ṣe níyọ́. Ọmọ wòyíra. Wòyíra kó má bà rẹ̀ rúkẹ́rú. Ẹ̀rúkẹ́rú àbílàlà lẹ́nu. Òkòrè ṣe níyọ́ ọmọ wòyíra. Wòyíra kó má bà rẹ̀ gbákígbá. Ìgbákígbá ní kẹ̀kẹ́ so. Nínú ilé àwọn bàbá rẹ̀ ni òkòtẹ́ mi lẹ̀. Wọ́n bá torí ẹni wá. Òun bá wá. Ojú torí ẹni lọ. Nínú ilé bàbá rẹ̀ ni òkò àlàkẹ́. Ọmọ obìnrin tẹ́gbọ́ owódó. Ni wọ́n kò kílé àwọn bàbá. Ni wọ́n kò kílé àwọn bàbá rẹ̀. Òkò ní ilé onírèsẹ́ o. Wọ́n máa jẹ́ bí ọ̀rọ̀ yòó. Ni wọ́n nínú ilé àwọn bàbá rẹ̀. Ọ̀yọ́ ní iyọ́. Ọ̀yọ́ mọ́ láàfin ojú pàṣẹ kẹrẹ wọ́n dẹ́ wọ́n máa tì bá. Ọ̀yọ́ níbi ìtàn tí ìpẹ́ polówó gbówó. Kí ìwọ̀fà ó dá tọwọ́ rẹ̀ sílẹ̀. Ṣé kó lè bá dìjà? Ṣèbí kó lè bá dápọ̀ ni? Wọ́n bá ládéyẹ rí lè rí òun jẹ. Nínú ilé bàbá rẹ̀ tó bí ọlọ́mọ ni. Ọmọ olóko ẹ̀wọ̀ o. Ọmọ olóko ẹ̀wọ̀ o. Ọ̀yọ́ mọ́ láàfin. Òjò pàṣẹ kẹrẹ. 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 Ó dé wọ́n máa tì. Ọmọ ikú ní ọtí kò gbọdọ̀ pa. Àrùn táwọn ò gbọdọ̀ ṣe. Òfò tó fò gbọdọ̀ ṣèrọ́mà gba tó bí ọlọ́mọ. Àsìgbọ́wọ́ ló wọ́n bó di ọjọ́ jẹ́jọ́ sí. Ọmọ bẹ́ẹ̀ àjẹsẹ bí Ọ̀yọ́ la á rí. Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá máa gbẹ́ ẹnìkan ọkọ. Nínú ilé bàbá tó bí ọlọ́mọ ni. Ọ̀yọ́ mọ́ láàfin. Òjò pàṣẹ kẹrẹ. Wọ́n dé ọmọ Àtìbà. Ọmọ olúkú èwo. Ọmọ títí rí bẹ́ẹ̀ ọmọ ni. Àlímà o. Ìjẹ̀bú tún ní ilé bàbá rẹ̀. Ìjẹ̀bú tún wà nínú ilé ìyá tó bí ọlọ́mọ. Ìjẹ̀bú Òde. Ìjẹ̀bú Mùṣín. Ọbẹ̀ nínú ilé ẹ̀yìn. Ṣé Ìjẹ̀bú Òde ọmọ Àjàgbàlúra. Ọmọ Awùjalẹ̀. Ọmọ Arójoyè. Nínú ilé bàbá rẹ̀ ni. Ìjẹ̀bú Mùṣín. Ọmọ onímùṣín àjínà. Ọmọ onímùṣín. Onímùṣín àlọ́kòrò. Àlọ́kòrò bíi rìkìtì. Ìwọ kò kílé àwọn màmá rẹ̀. Ọmọ olówó joyè mẹ́fà pọ̀. Òtòṣì ò gbọ́dọ̀ jẹrú ẹ̀. Tó lọ bá jẹrú ẹ̀. Ó máa jẹ́ nínú ilé màmá rẹ̀ tó bí ọlọ́mọ ni. Ìjẹ̀bú ni á o. Àlímà. Ìjẹ̀bú wá di púpọ̀ lọ́dọ̀ ọ̀rẹ́. Ìjẹ̀bú wa bá dá ọmọ eré níwà. Ọmọ Awùjalẹ̀. Ọmọ Àjàgbàlúra. Wọ́n ní kékeré Ìjẹ̀bú owó. Àgbà Ìjẹ̀bú owó. Dúdú Ìjẹ̀bú owó. Pupa Ìjẹ̀bú owó. Nígbà Ìjẹ̀bú owó. Ìtàn Ìjẹ̀bú owó. Àlímà gbogbo Ìjẹ̀bú tí mo mọ̀ ni wọ́n ló lọ́wọ́ o. Ọmọ eré níwà. Ọmọ bá dá. Ọmọ alágẹmọ mẹ́rìndínlógún. Ilé ọmọ alágẹmọ òfin yọ̀wọ̀. 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 Nínú ilé ìtẹ̀ ẹ̀yìn ni wọ́n kú mẹ́kún wọ́n pọ̀ sára rí. Ìbàdàn mẹ́kún wọ́n pọ̀ rẹ̀
ìmúyàn tí ìdánwò wájú ọ̀tún àṣẹ̀ṣẹ̀ ìmúyàn tí ìdánwò wájú ọ̀tún bá dé ìwọ́jọ́ ọ̀tún mẹ́wù dé mi ṣé ìmúyàn wá báyìí ṣọ́pá yìí ọjọ́ ọ̀tún lọ nílò òmùmọ̀ tí ó máa bọ orúkọ ọ̀la òmùmọ̀ tí ó máa bọ orúkọ lọ́wọ́ òmùmọ̀ tí ó máa bọ orúkọ bòbí wọ́n ní gbogbo ẹ bá mi gbàdúrà lákòóbá ẹ bá mi pàdé dayọ̀ gbogbo ẹ bá mi pàdé dayọ̀ lẹ́ẹ̀kan sí ẹ pàdé dayọ̀ kórìí rẹ̀ kówó ọkọ ìyàwó onífọjọ́ nídágbére sáyé onífọjọ́ nípìtàn ibi rẹ̀ lápò ọlọ́run ọba Abdulrasaq Abdulrasaq ṣe mọ̀ bọ̀ nínú ilé àwọn bàbá rẹ̀ ní ṣé kò séwu ṣé mọ̀ bọ̀ nínú ilé yìí àwọn ìsáníṣe ní àwọn bàbá rẹ̀ ọmọ wọn lágbo Jésù ọmọ lágbolé ọmọdé òkú àwọn oríkì ti gbé o ọmọ àwòrán ìlàkẹsán ọmọ ọlọ́kọ̀ nílùú ṣẹ́rí ọmọ wájú ọlọ́kọ̀ tí sọ́wọ́ ẹ̀yìnkùlé ọlọ́kọ̀ wọ́n sì jí balẹ̀kẹ́ ògèdègèdè ọlọ́kọ̀ wọ́n tó yẹbẹyẹbẹ létí omi nínú ilé bàbá rẹ̀ ní ọmọ káfọ̀ pàwà ọmọ káfọ̀ jẹ̀wà ọmọ kádọ́ pánú káwá náà jẹ́nu káwá fún gèdègèdè owó wà kọ́ káfọ́ gèdègèdè owó wà kọ́ ológun kútere àtàlọ́ ọmọ òòṣà ní òṣè wọ́n ní ọmọ ṣẹ́kútere nítorí pé òòṣà àgbọ̀ owó òòṣà àgbòbì odidi orí ní kútere gbálẹ̀ àwọn bàbá tó bí ọlọ́mọ mo pé èyí àgbọ̀ wà gbọ́ èyí àgbọ̀ wà tó èyí àfùwà pẹ́pẹ́ ní ìtọ́lọ́gùn àmọ́ lọ́wọ́ àmọ́ lẹ́sẹ̀ àmọ́ tìmọ̀ lè tìmọ̀ rí tìmọ̀ nàlá òmùgàmọ̀ èsì ọmọ agbọ́mọ olúkẹrẹ ẹ̀sẹ̀dúlẹ̀ bàbá rí ilé tí owó ọdílé owó ọ̀nà tí ó rí ọ̀dọ̀nà ọ̀la àpótí tí ò fi jogún àpótí tí ò fi jogún àpótí tí ò fi jogún ìyẹn dà kúnlẹ̀ pọ̀ Abdulrasaq máa fọ́ dídùn ẹnu mi ọjọ́ ayọ̀ rẹ̀ ló dé dá ọgbọ́n bá òun fò sí onífọ̀nù èyí dágbére sáyé ìyàwó ìwọ ni wá ájókòó ó ṣe lágbóòrò lọ́rùn ọba Abdulrasaq ọmọ onílé bàbá kọ́mọ̀mọ́ onílé màmá tóbi jẹ́ bá wọnúlé màmá rẹ lọ ilé ṣàníwá ọmọ wa wọ́n mọ ẹkùn ìjẹsà mọ́dún wọ́n mọ́ pànàdà ọmọ ẹlẹ́ni àtẹ̀ká mi ó lé ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ̀lẹ́ ọmọ olóbì kan jásọ̀ owó ọmọ olóbì kan jásọ̀rọ̀ òbí kan èyí tó fẹ́ tẹ́ ní àwọ̀ sẹ́rù ẹni èyí tí ó fẹ́ tẹ́ ní àwọ̀ sínú gbó ẹranko búburú wọ́n rí òkú lọ sẹ́nu nínú ilé àwọn màmá rẹ̀ ní ìjẹ̀sà mọ́dún wà pànàdà ìjẹ̀sà ní èrè nínú ilé màmá rẹ̀ tó bí ọlọ́mọ ní ìjẹ̀sà ní ọkùnrin àlú ọmọ rìn lọ́sìn ọmọ kúkúdùkú àbẹ̀wẹ̀ gẹ̀rú àpòjù ọ̀gùn wá sí ìmọ̀lúmọ́ gàlẹ́gàlẹ́ nínú ilé àwọn màmá rẹ̀ ní ìjẹ̀sà ní Tẹnigbọ́lá ọmọ ológun àjọ ọmọ olódún òde ìjẹ̀sà kéékèèké bí ẹni kùlà lè sọ́wọ́ ọdẹ lójú ìjẹ̀sà orídìí sáná ilé ẹ̀wọ̀n wá tí ń múná lóko nínú ilé àwọn màmá rẹ̀ ní ìjẹ̀sà ní ìsìnkú lótòlù ẹ̀rú bàbá yìí ní sí pẹ́pẹ́yẹ nínú ilé àwọn màmá rẹ̀ ní Abdulrasaq Alimat ọ̀yẹ́ ẹ bá mi yàn bá nọ́bì Muhammad ẹ bá mi yàn bá nọ́bì Muhammad lẹ́ẹ̀kan sí ọba tó jẹ́ kójú
ìmọ̀ta kò ṣẹ lóyún lórí àwọn kan ti rò pé kí ló fẹ́ mú bọ̀ kí ló fẹ́ ṣẹlẹ̀ àwọn ìwọ tó ní wá sí ìmúṣẹ ọlọ́run ọba ní ọba